الكوثر اسمع وابشر يا من تفرح الهادي واتلو الام نشرة في عزك للمولى تمرة وكراك أولى. bisimilahi rahman rahim. ẹ̀yin olùtẹ́tísí wa nílé lóko ní gbogbo ibi tóun kí ẹ ti máa gbọ́ wa. Ohùn Áfíríkà láti ìlú Cairo ẹ̀ka ti onislam.net òun ló tún dé sí etí ìgbọ̀nyìn o, níbi tí a ti ń ṣe bẹbẹ tí a ti ń sọ̀rọ̀ nípa oṣù ọlọ́láàní oṣù Ramadana, oṣù alápọ̀nlé eléyìí tí Ọlọ́run ọba tó fi kẹ́ gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, eléyìí tí Ọlọ́run ọba ní nínú rẹ̀ ìpáyà Ọlọ́run ọba yóò máa lékún, bákan náà ni ìwà pẹ̀lẹ́ yóò máa tún máa wà láàrin àwùjọ. A ó ṣe àkíyèsí pé nínú oṣù Ramadana ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni yóò máa wá ìyọ́nú Ọlọ́run ọba, ìyẹn ni Ọlọ́run ọba bá fún ẹni Ọlọ́run ọba bá ní kó fẹ́ràn òun Ọlọ́run ọba kó sì máa fi ìpáyà Ọlọ́run ọba tọ̀ lẹ́yìn. Ní alẹ́ òní níbi tí a jókòó ní àyè tí ó dára ní ilẹ̀ Misra, eléyìí ní ìlú Cairo, ní a ti gba àlejò wa, àlejò pàtàkì, ẹni tí ẹ ń wò pẹ̀lú mi ní orí ìjókòó tí Ọlọ́run ọba fi ọlá rẹ̀ tó fi kẹ́ láti fi ilé ayé ṣe ohun bíntín nínú nǹkan tí wọ́n máa lépa, láti jẹ́ kí ẹ̀sìn Islam kó jẹ́ ohun tí ó rinlẹ̀ lọ́kàn wọn ní àti orílẹ̀-èdè ibi tí wọ́n ti wá, tí wọ́n ní ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba láti tún wá káàkiri. Àlejò wa ti alẹ́ òní tí ẹ ń wò pẹ̀lú mi, àwọn náà ni Alhaji Hafiz Fọlọ́runṣọ́ Àkàlà, ọmọ bíbí ìlú Kútọ̀nù ni wọ́n ní orílẹ̀-èdè Benin. Wọ́n bí Alhaji Hafiz ní ìlú Kútọ̀nù ní ọdún 1974. Ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ àwọn orílẹ̀-èdè, wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run ọba àti ẹ̀kọ́ ti ayé. Wọ́n ti ṣe wòrí, bákan náà ni wọ́n ti ṣe ìpèpè sí ojú ọ̀nà t'Ọlọ́run ọba ní oríṣiríṣi ọ̀nà kó tó di pé wọ́n wá darí sí ilẹ̀ Misra, ìyẹn orílẹ̀-èdè Cairo, níbi tí wọ́n ti gba ìwé ẹ̀yẹ láti ilé ẹ̀kọ́ gíga Al-Azhar University, èyí tí ó ń ṣe ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ ti Sharia Islam. Ǹjẹ́ ní orúkọ yín àti orúkọ onislam.net, Muftahu Adéwọlé Ọlálẹ́yẹ ló ń kí yín pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Àlejò wa ojú ọ̀pọ̀ládé yìí o, ẹ bá wa kí àwọn ará ilé. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala ashrafil mursalin. Amma ba'd. Mo kí olótú ètò yìí ní pé ẹ kú ìgbàlejò oṣù Ramadan. Bákan náà mo wá kí gbogbo àwọn elédè Yorùbá ní jákèjádò láti Benin àti ní gbogbo ibi tí wọ́n ti ń sọ Yorùbá ní pé ẹ kú dédé àsìkò yìí, kí Ọlọ́run kó fún wa ní àlejò tí ń bọ̀, k'Ọlọ́run kó fún wa gbà ní ti ìrọ̀rùn, kó sì fún wa gbà ní ti ayọ̀. Àmín ya Rabbi, àmín àmín. A kí yín pé ẹ kú àbọ̀. Ní orí ètò yìí a ó máa béèrè àwọn oríṣiríṣi ìbéèrè eléyìí tó jẹ́ pé a rí i pé ẹ ti wà ní ìkàlẹ̀ láti máa dá wa lóhùn rẹ̀. Báwo ni ìṣesí mùsùlùmí ní ìlú orílẹ̀-èdè Benin? Báwo ni àwọn mùsùlùmí, ǹjẹ́ ẹ̀sìn àjòjì ni Islam jẹ́ ní orílẹ̀-èdè Benin ni àbí ẹ̀sìn tí a ti mọ̀ láti ọjọ́ tó ti pẹ́? Báwo làwọn èèyàn ṣe ń fara ṣe é tó? Òun ni a fẹ́ kí ẹ sọ fún wa. Náà ẹ ṣeun gan. Ètò tí ẹ gbé lọ́wọ́ Ọlọ́run á máa ràn yín lọ́wọ́, Ọlọ́run á sì ràn gbogbo wa lọ́wọ́, nítorí ètò kan tó pàtàkì ni, tó ṣe ń pé a tún mú ìmọ́lẹ̀ tó gúnrégé tó pọ̀ gan wọ inú orílẹ̀-èdè wa tí ẹ̀sìn yẹn yóò fi gbòòrò. Nítorí ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀sìn tó ṣe pé gbogbo ẹni tí bá ń ṣe kò lè pàdánù. Allahu Akbar. Inshallah. Àní Islam ká jáwọ́ ká jápá fún Ọlọ́run,
gbogbo ẹni tó bá sì ti jápá já ẹsẹ̀ tó já ọwọ́ fún Ọlọ́run insha Allah yóò máa wà nínú ààbò Ọlọ́run nítorí ẹ̀sìn kan ni tí ó gba ọwọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe pé Ọlọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'an ní ṣókí ba'da bismillahir rahmanir rahim inna ad-dina inda Allahi al-Islam. Allahu akbar. ẹ ṣeun. ni pé kò sí ẹ̀sìn kankan tó tún tóbi tó kọjá Islam lọ́dọ̀ Ọlọ́run ìtorí ẹ̀sìn Islam ní Benin kìí ṣe àjòjì kìí ṣe ẹ̀sìn kan tó ṣẹ̀ṣẹ̀ wọbẹ̀ rárá ẹ̀sìn tí a bá lọ́wọ́ àwọn bàbá wa ni ẹ̀sìn tó ṣe pé ó gbòòrò nílẹ̀ Benin tó ṣe pé gbogbo ibikíbi ní oko ni ní àárín ìlú ni ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bó tilẹ̀ wù kó ṣe pé ẹ̀sìn abòrìṣà lọ́gba gbogbo erílẹ̀ Benin tí wọ́n mọ Benin fún lákìn ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn kan tó jẹ́ àjòjì ní Benin rárá. yẹn ni pé ti gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àlejò wa ń bá wa sọ òun ni pé bó tilẹ̀ jẹ́ pé kò sí bá ó ṣe rí aṣọ funfun tá ò ní rí èèmọ̀ díẹ̀díẹ̀ níbẹ̀ síbẹ̀síbẹ̀ ó rí i pé ìmọ́lẹ̀ ẹ̀sìn Islam ó tàn káàkiri gbogbo ìlú orílẹ̀-èdè Benin àbí nǹkan tẹ̀ fẹ́ ká mọ̀ kọ́nù. Inshallah bó ṣe rí gan nìyẹn nítorí ẹ̀sìn Islam tí a bá fẹ́ wò ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó wà ní Benin wàláhì ó kà jẹ́ pé bí wọ́n ṣe ń sọ kò lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ ní pé àwọn mùsùlùmí pọ̀ ju àwọn ẹlẹ́sìn kejì lọ bí àwọn ẹlẹ́sìn kejì ṣe pín yẹ́lẹyẹ̀lẹ àmọ́ àwọn ẹlẹ́sìn Islam wọ́n ṣera wọn ní ọ̀kan kì í ṣe pé ẹ̀sìn Islam wọ́n tún ní ẹ̀sìn kan lọ́tọ̀ àbí wọ́n tún ní ìjọ kan lọ́tọ̀ Islam ní gbogbo wa bó tilẹ̀ wò ó rí kí wọ́n mọ̀ pé àwọn alásàlátù báyìí àwọn oníjọ báyìí àwọn oníkìní báyìí but Islam ní Islam jẹ́ kì í ṣe pé wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ bó ti rí ní Benin yẹn wá ní mà yàtọ̀ láàrin Islam àti àwọn ọmọ ìyá wa kejì nítorí pé aṣọ tí àwa ọmọ Islam ń wọ̀ bí a ṣe ń dé fìlà bá a ṣe ń wọ aṣọ tó ṣe pé a mọ àwọn eléyìí ní pé ẹ̀sìn Islam ni àwọn ẹlẹ́sìn ni máa ń wọ aṣọ yìí bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó kù náà máa ń wọ̀ ìtorí ẹ̀ ni àfihàn pé tó ẹ̀sìn Islam àwọn ẹlẹ́sìn Islam wọ́n pọ̀ ju àwọn ẹlẹ́sìn kejì lọ. ìyẹn ni pé àlejò wa fi yé wa pé nítorí pé gbogbo ẹni tó bá rí ohun tó dáa máa kọ́ṣe nípa rẹ̀ gbogbo àwọn tó rí bí mùsùlùmí Islam bí mùsùlùmí orílẹ̀-èdè Benin ṣe rí tí ó ṣe é wò tó gúnrégé tó gúnrégé tí aṣọ ò dọ̀tí àwọn náà ń kọ́ṣe nípa mùsùlùmí ń bẹ̀. bó ṣe rí gan nìyẹn nítorí pé bẹ́ẹ̀ bá fojú wolẹ̀ ní orílẹ̀-èdè Benin ní àwọn àyè kan wà tó ṣe ń pé wọn pín nǹkan kan mọ́ wọn tí bí a ṣe ẹ̀sìn Islam ni ó pín mọ́ wọn. Allahu Akbar. nítorí pé wọ́n máa ń pe àwọn kan ní àyọ̀nù kí ni wọ́n ń pè ní àyọ̀nù àwọn ẹlẹ́sìn kejì àbí àwọn elédè kejì tí wọn kì í ṣe Yorùbá gbogbo ẹni tí wọ́n bá ti ń pè ní àyọ̀nù ní pé àwọn ẹlẹ́sìn Islam ni wọ́n ń pè ní àyọ̀nù tí wọ́n bá sì ti rí ẹnìkan tí ó ṣe pé ó ti wọrú aṣọ bẹ́ẹ̀ kódà bí ọ̀tẹ̀ sọ bó ṣe jẹ́ tí wọn ò bá mọ̀ dáadáa wọ́n ní àyọ̀nù lélẹ́yìí nítorí pé ó ti wọ aṣọ tó da ọbalẹ̀ ó sì dé fìlà sí wọ́n ti mọ̀ pé àyọ̀nù lélẹ́yìí òun náà ni wọ́n aṣáájú ààrẹ bí ìbá ṣe àyọ̀nù bó ṣe rí nìyẹn. àdúpẹ́ ní ọ̀dọ̀ yín ẹ jẹ́ kí a wo òkèrè kó tó di pa máa bá ètò yìí nìyí. ọ̀la ilé akébà iná àbọ̀ iná kálí ká ọ̀gá. iná àbọ̀ iná kálí ká ọ̀gá. iná àbọ̀ iná kálí ká ọ̀gá. mami filu lili adi ahmad wàtí bá dọ́là lè adi tuhmad mayeti bá sàṣàdín yasiyat wàsímà. ẹ̀yin olùtẹ́tí wa iléeṣẹ́ wa ni àtúnwà o ní ìkànnì àkọ́kọ́ ti iléeṣẹ́ OnIslam iléeṣẹ́ amóhùnmáwòrán ti onislam.net eléyìí tí a ti gbàlejò wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látòwúrọ̀ àwọn náà ni Alhaji Fọlọ́runṣọ́ Hafiz Akala tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Kútọnu ní orílẹ̀-èdè Benin àlejò wa nínú ọ̀rọ̀ tí ẹ ti sọ síwájú ẹ ti ṣàlàyé nípa àwọn ọ̀nà tó fi yẹ ká máa ṣe dáadáa àti bó ṣe ká máa dún nímọ́ dáadáa àti báwo ni ó ṣe jẹ́ ká má jà dáadáa yìí ká má fi sílẹ̀ ǹjẹ́ tọ̀rọ̀ bá rí báyìí
nígbà tí a rí àdìsí tí a kà lẹ́ẹ̀kan tí ànábì wa Muhammad sọ pé man sama shahr Ramadan imanan wa ihtisaban gufira lahu ma taqaddama min dhanbi, ìyẹn ní pé oore pọ̀ nínú ẹni tó bá gba àwẹ̀ oṣù Ramadan pẹ̀lú inú òdodo tí ò fìfẹ́ nú gbà tó sì gbà pẹ̀lú dáadáa, yí pé wọ́n ṣe àmójúkúrò ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí tó ṣẹ̀ níbẹ̀rẹ̀ ni àti èyí tí ó tún máa ṣẹ̀, kí Ọlọ́run má ṣe wá ní ẹlẹ́ṣẹ̀. Ǹjẹ́ tí ọ̀rọ̀ bá wá rí báyìí, kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn èèyàn wa tó ṣe tán láti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ tó fẹ́ padà sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba? Ṣé ilẹ̀kùn àánú Ọlọ́run ọba ṣó tì ní, àbí ohun tí a lè máa rí àánú Ọlọ́run ọba ní gbogbo ìgbà ni ẹ bá wa ṣàlàyé ẹ̀? Naam, a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé ohun tí Ọlọ́run pèsè kalẹ̀ fún gbogbo ẹni tí ó mú oṣù yìí ní oṣù gidi, oṣù àpọ́nlé, tó ṣe pé gbogbo ohun tí ó jẹ́ nǹkan ìwọ́nú ẹ̀ ó jìnnà sí, gbogbo ohun tí ó jẹ́ nǹkan tí Ọlọ́run pa aláṣẹ ẹgbẹ̀rí ara wa Ànábì wa Muhammad tó súnmọ́ gẹ́gẹ́. Ǹjẹ́ gbogbo ẹni tí ó bá ń ṣe yìí tó ṣe pé inú oṣù tó ṣe pé oṣù tó yẹ kí a ṣe dáadáa nínú ẹ̀ tọ́pọ̀, oṣù àánú ni, oṣù àpọ́nlé ni, oṣù iyì ni, oṣù ẹ̀sìn Islam ni, nítorí pé oṣù náà ní fi ní àpọ́nlé jù nínú gbogbo oṣù. Nítorí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ṣe pé ó mú ẹ̀sìn yìí lọ́wọ́, ó mú Ramadan ní ìmúpétò, alhamdulillah, Ọlọ́run ọba ló pa aláṣẹ. Ramadan ń pẹ̀ṣẹ̀rẹ́ ni, oṣù ìpẹ̀ṣẹ̀rẹ́ la wà, gẹ́gẹ́ bí àwọn àfáà wa, àwọn tí wọ́n sọ ní Yorùbá wọ́n ní ìbẹ̀rẹ̀ Ramadan àforíjì ni, àárín Ramadan ìkẹ́ ìgẹ̀ ni, ìgbẹ̀yìn Ramadan àlìjẹ́nà ni, àlìjẹ́nà tó ṣe pé ìgbẹ̀yìn Ramadan ìsọ irú di ọmọ ni. ẹni gbogbo ẹni tó ṣe pé ó mú gbogbo òfin inú Ramadan èyí tó ṣe pé kò padà sẹ́yìn tí ìmánì ẹ̀ dúró, tó ṣe pé ó ń ṣe dáadáa ní láàrin oṣù yìí, bí Ọlọ́run bó bá wu Ọlọ́run láti mú lò, tó ṣe pé ìwọ gan fúnra rẹ o ní láti mú àṣẹ òfin Ọlọ́run lò inú oṣù kan yìí náà, ó ti tó yẹ tó ṣe pé ó lè gbogbo oṣù tí ń bọ̀, nítorí pé gufira Allahu man taqaddama min zambihi, ẹni tó bá gbà ní gbígbà ti iman, ní gbígbà tó ṣe pé kò pa nǹkan mí pọ̀ mọ́, nítorí kò sẹ́ni kankan tó lè rí àwẹ̀ tó lè sànyàn lẹ́sàn àwẹ̀ tí kì í bá ṣe Ọlọ́run. Naam, nítorí ẹ̀ nínú nọ́ọ̀sì tó sọ pé kullu amali ibn adam lahu illa sawm, nínú tó bó ṣe wáyé nínú hadith ní pé gbogbo iṣẹ́ ọmọ ibn adam, gbogbo iṣẹ́ ọmọ adam pátápátá, gbogbo rẹ̀ pátápátá tiẹ̀ ni, àmọ́ àwẹ̀ yìí èmi Ọlọ́run fúnra ara mi ni mo ríran rí bó ṣe gbá sí, èmi ni mo lè san lẹ́san. Kí ni Ọlọ́run ó sì wá fi san ẹni tó gbà wọ̀nyẹn lẹ́san ní pé àlìjẹ́nà ni. Nítorí ẹ̀ ìmánì téèyàn gbé nínú àwẹ̀ ó ti lè bo gbogbo oṣù mọ́kànlá tó kù, nítorí ọba oṣù ni, oṣù tó lápọ̀nlé ni, tó ṣe pé Ọlọ́run ọba ṣe kí ni, ó ní gufira Allahu ma taqaddama min zambihi, nítorí pé tó bá gbàwé yẹn gẹ́gẹ́ bí ó ṣe yẹ, gẹ́gẹ́ bí Ànábì ṣe ròyìn ẹ̀, gẹ́gẹ́ bí a ṣe gbọ́yé, Ọlọ́run bá ṣe kí ni, á pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú àtèyí tí ó tún wá ṣẹ̀ bákan náà, Ọlọ́run bá pa gbogbo ẹ̀rẹ́, nítorí ẹ̀gbọ́ ìmánì ni. Àlejò wa a ó rí i pé bí ó ṣe lè pa ẹ̀ṣẹ̀ yìí tó tún bọ̀ rẹ́, òun náà ni láti kọ́ ẹ̀kọ́ eléyìí tí ó ti ń ṣe nínú oṣù Ramadan kó tún máa gbé síwájú, àbí tó bá ti gbàwẹ̀ tán kó sá máa ṣe abú lọ, ó ti láforíjì nìyẹn. Náà kò wá rí bẹ́ẹ̀ rárá, nítorí ní ọ̀dọ̀ wa nígbà kan bí a ṣe wà, a máa ń gbọ́ ní pẹ̀tọ̀ tí àwẹ̀ Ramadan bá ń bọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n á ṣe kí ni, wọ́n á kó ẹnu ẹja nípa àsọkúsọ, nípa ìṣekúṣe, nípa ìrìnkúrìn, ẹni tí ń ṣèṣekúṣe tẹ́lẹ̀, ẹni tí ń hùwà páǹlé, ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀yàn lẹ́yìn, gbogbo ẹ̀ pátá wọ́n á pàtì nínú oṣù Ramadan. Náà bí ẹ bá pàtì nínú oṣù Ramadan, kì í ṣe pé Ramadan ti wá lọ, irú nǹkan bẹ́ẹ̀ lẹ́tù padà sí, kò tọ́ rárá, nítorí pé kí ni ẹ̀sìn Islam kò fún wa ní àyè nígbà kan ní pé àsìkò báyìí ká máa ṣe ohun tí ó dá, àsìkò báyìí ká ṣe ohun tí ó dá. Nítorí ẹ̀ gbogbo ìgbà téèyàn bá ti wà, tó bá ti gba ẹ̀sìn, tó bá ti japá jusẹ̀ ilẹ̀ fún Ọlọ́run, ó di dandan kó tẹ̀lé gbogbo òfin Ọlọ́run, kó tẹ̀lé gbogbo ohun tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó pa aláṣẹ fún wa ní pé kí a máa ṣe bó ṣe rí nìyẹn. Nítorí bẹ́ẹ̀ kò sí àyè ní pé kéèyàn máa ṣe kí ni, kéèyàn gbẹ̀ṣẹ̀ nígbà kan
kó wá mọ́ túbá nígbà kan àbí kó gbẹ̀ṣẹ̀ títí dìgbà kan kó wá dìgbà kan kó sọ pé inú oṣù Ramadan ni mo wà yìí ó yẹ kí n túbá ṣé tí yóò Ramadan bá lọ wàá tún gbé jẹ́lábì ẹ̀ṣẹ̀ wọ ni kò rí bẹ́ẹ̀ rárá nítorí ẹ̀ gbogbo ohun tí à ń ṣe nínú oṣù Ramadan kódà bó ṣe kìyàmù lẹ́yìn wà ní ijọ́ tí ìṣèjọ́ oṣù Ramadan nítorí ẹ̀ gbogbo ìgbà tí a bá ti lẹ́la sí Ọlọ́run bí a bá ti lẹ́la sí Ọlọ́run ọba a gbọ́dọ̀ máa sìn gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe pa wá láṣẹ kì í ṣe pé ìgbà kan máa sin Ọlọ́run ìgbà kan mi ò ní sin Ọlọ́run kò rí bẹ́ẹ̀ rárá. tó ẹ̀yin olùtẹ́tí wa nílé lóko a ti gbọ́ nínú ọ̀rọ̀ àlejò wa pàtàkì Alhaji wa Hafiz Fọlọ́runṣọ́ Àkàlà yí pé dáadáa tí a ní kí a máa ṣe yìí kò ń ṣe dáadáa tí a ó ṣe nínú Ramadan tá a dá dúró nígbà tí Ramadan bá lọ tán dáadáa tí a bá kọ́ nínú Ramadan ohun tí a gbọ́dọ̀ máa ṣe lọ títí láéláé ni eléyìí tó jẹ́ pé a ó fi máa rí oore Ọlọ́run ọba àti ìyọ́nú rẹ̀ abẹ́ Ọlọ́run nínú ọlá rẹ̀ àti ògo rẹ̀ kó jẹ́ ká wà nínú ẹrú Ọlọ́run ọba tó ń páyà rẹ̀ tó sì ń ṣe dáradára ká wà nínú ẹni tó rí òdodo tó sì ń tẹ̀lé òdodo náà ká wà nínú ẹni tí ó fi ọwọ́ ba ire tí ọwọ́ rẹ̀ ò ní kúrò nínú oore náà tí oore náà ó sì máa jẹ́ tiẹ̀ àti tẹbí rẹ̀ títí láéláé ǹjẹ́ lórúkọ yín àti orúkọ mi Muftahu Adéwọlé ọmọ Lálẹ́yẹ olóòtú ètò ti onislam.net èdè káàrọ̀ òjìrè mo kí àlejò wa láti orílẹ̀-èdè Kútọ̀nù ìlú Benin àlejò wa Alhaji Hafiz Fọlọ́runṣọ́ Àkàlà ẹ kú gudugudu méje yàyà mẹ́fà lójú ọ̀nà iṣẹ́ ribiribi tí ẹ̀ ń ṣe àkíyín ẹ ò ní ṣaláì ní ẹni bíi méjì tàbí mẹ́ta tí ẹ fẹ́ kí ní orílẹ̀-èdè Benin tàbí ibi tí ẹ bá ti ní àlejò sí ẹ bá wa kí wọn kí a tó káìsì ètò tí alẹ́ òní lẹ̀. tó kíkí mi ó bẹ̀rẹ̀ láti rí olótú ètò yìí ètò tí ẹ gbé kalẹ̀ ètò kan ní tó ṣe ń pé a mú ìlọsíwájú Islam ní pé Islam tí ó kọ́ máa ga sí kọ́ máa lọ sókè sí nítorí ẹ̀ mo fi àsìkò yìí mo fi kí gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àti ní ọmọdé àti ní àgbà ní gbogbo orílẹ̀-èdè Benin láti north títí fi dé sud gbogbo àwọn àfáà wa ó bẹ̀rẹ̀ láti rí gbogbo àwọn ẹni tí ó ṣe pé wọ́n kọ́ wa ní harafi gbogbo àwọn ẹni tó ti lọ Ọlọ́run bá wa ṣe àforíjì fún wọn àwọn ẹni tí ó kúlẹ̀ àléfà wa Abdul Yusuf ọmọ bàbá wa tí olóògbé Ọlọ́run bá wa ṣe dáadáa fún bákan náà àwọn àfáà wa tó ṣẹ̀ṣẹ̀ lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ń jẹ́ bàbá fún mi Sheikh Isa Shanu Ọlọ́run bá wa dẹlẹ̀ fún wọn gbogbo àwọn àfáà jàǹkàjàǹkà tí wọ́n ń bẹ ní Àjàṣẹ́ ni tí ń bẹ ní Sakété ni ní Kétu ni ní Pòbẹ́ gbogbo wọn pátá la kí mo fi dédé àsìkò yìí fi kí àfáà mi ọ̀rẹ́ mi ọmọ Mahmood àfáà wa tó ṣẹ̀ṣẹ̀ lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ọlọ́run bá wa dẹlẹ̀ fún àfáà Abdul Jalal Ọlọ́run bá dákun bá wa ṣe dáadáa fún wọn gbogbo iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n ń ṣe Ọlọ́run bá dákun má dànù wọn láyà ọlá ànábì wa Muhammad. a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ a sì bẹ Ọlọ́run nínú ọlá rẹ̀ pé gbogbo àwọn tí a dárúkọ àti àwọn tí àwòrán ti dárúkọ Ọlọ́run ọba kó bá ṣe àforíjì fún wọn bákan náà ni a tún mú kíkí wa lọ sí ìlú Kétu lọ́dọ̀ Sheikh Mashood ti ìlú Kétu àti àwọn Sheikh Mashood Ramadan àti gbogbo àwọn àáfàá jàǹkànjàǹkàn ní orílẹ̀-èdè Benin títí lọ dé ìmọ̀ọ̀mù Kétu ni ìmọ̀ọ̀mù Ẹ̀bẹ̀ ní ìlú Kútọ̀nù àti àwọn ìmọ̀ọ̀mù ní ìlú Àjàṣẹ́ gbogbo wọn ni a kí gbogbo ribiribi méje yàyà mẹ́fà eléyìí tí ẹ̀ ń ṣe òun náà ni ó tó wa létí ẹ pèpè sí ojú ọ̀nà tọlọ́run ọba pẹ̀lú làákàyè eléyìí tí ẹ̀ ń sọ fún àwọn ènìyàn a dúpẹ́ lọ́dọ̀ yín bákan náà ni a kí àlejò wa gbogbo ẹni tó ń tẹ́sí wa lórí ètò ti ọ̀lẹ́ òní ni a tún kí ìkẹ́ Ọlọ́run ọba àti ọlá Ọlọ́run ọba kí ó máa bá gbogbo alápapọ̀.